Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, updates ní orí ọ̀rọ̀ Omoge Saida òun ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ó máa yí gbajúgbajà ní tó popular tó jẹ́ pé àwọn olórin Fuji, àwọn olórin ẹ̀sìn wọ́n máa ń kì í lọ́tún lọ́sì. Bọ̀ nǹkan tí àwa gbọ́ tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀ ní pé single mother ní gbọ́kọ̀gbọ́kọ̀ ní kinní kan sìnà ló ń ṣe igbá àwo. Ìgbà tí àwọn èèyàn wá sọ̀rọ̀ tí wọ́n fọ̀rọ̀ léde tán fọ̀rọ̀ síta wọ́n ní bó ṣe send fídíò yẹn is not good. Àwọn kan ní kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀, ẹni tó send fídíò yẹn jáde sórí íńtánẹ́ẹ̀tì gangan ni ò dáa, something like that. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwọn tí wọ́n mọ Omoge Saida, ẹ jẹ́ ká gbọ́ contribution tiwọn, ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí wọ́n sọ. Then kí ni ẹ̀yin viewers nílẹ̀ yìí náà ní sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, because àmọ́ bí tí ayé ń lọ báyìí tó fi lè jẹ́ wípé ìyá 55 wọ́n fi ń bọ́ra sí òun, wọ́n ń ṣe fídíò, wọ́n ń send ẹ̀ sí ọkọ lọ́kọ, because wọ́n ní ìyàwó àwọn tí Omoge Saida ń fẹ́ àwọn yẹn ni wọ́n cast fídíò yìí síta pé ẹ ṣáà máa gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, máa gbọ́ bí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀. So ẹ farabalẹ̀ kẹ́ wo nǹkan tí àwọn èèyàn sọ, kẹ́ wo contribution tiwọn, kẹ́ wo bí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀, gbogbo àwọn nǹkan tí wọ́n rí tí wọ́n sọ. Àwọn kan sọ pé òótọ́ ni, àwọn kan sọ pé allegedly. Ọmọ ló ṣe ọmọ àlè ẹni tó ṣiṣẹ́ yẹn tí Saida bá mọ̀ lóòótọ́, tí Saida ò bá lè treat fọkọ̀pù ẹ̀, wọ́n ní Sùlíà ló ṣe ọmọ àlè ni ẹ má fi conclude. nǹkan burúkú ló ṣe. Kò tí àti lè sọ pé Sùlíà ló ṣe, because eré wo ni Saida àti Sùlíà ń ṣe tí òwò máa fi bọ́ sọ́wọ́ Sùlíà. Irọ́ ẹ máa gbọ́ màmí, wọ́n ní ṣé mọ̀ pé Saida àti Sùlíà ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀. Wọ́n ti wá jà, wọ́n wá ṣe mọ́. Má ló gangan sìn, ọmọ bàbá ló ń fẹ́. Ọmọ bàbá yẹn ni best friend di Saida. Òun ni best friend di Saida ń sìn. Ọ̀rẹ́ tí Sùlíà wá ń bá ṣe, tí Sùlíà máa ló bá rìn tó jẹ́ best friend di títí ẹ̀. Òun náà ni Saida fẹ́ du ọkọ ẹ̀ tó send òun yẹn sí. Ṣé mo pé torí pé Sùlíà ti wá rí pé ọkọ òun máa ló ó ti lọ fẹ́ ọmọ bàbá tó jẹ́ best friend di Saida. Gbogbo èrò ọkọ ẹ̀ ló máa jẹ́ pé Saida ló gbé fún un. Ó wá sọ ọ̀rẹ́ wa ní kíni, ṣebí olórí burúkú Saida náà, ṣebí òwò ẹ̀ wà lórí fóònù ọkọ mi, gbogbo ẹ̀ mo ní lọ́wọ́. Ìyẹn wá ní dá sí mi, ń da wèrè síta. Ẹ dúró, ẹ má ì conclude. Ṣé ní ọ̀rọ̀ òkèèrè tí ó bá lé ó máa di. Ètorí ẹ̀bẹ̀ bá rí i pé gbogbo most times tẹ́ bá ń fa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi mi ń dá sí. Bẹ́ẹ̀ni. Kì í ṣe pé mi ò fẹ́ dá sí. Mi ní sọ nǹkan tó jẹ́ páyé máa sọ pé Àbẹ̀ní ló sọ, ọmọbìnrin ló sọ. Ọ̀tẹ́tì lẹ máa mú o ti Fẹ́mi Adébáyọ̀ òótọ́ ni apádà. Èmi máa ń mú nǹkan tèmi, máa ń mú kìdí báyìí ní tẹ́yìn gan tẹ máa táàpù níbẹ̀. Mi ń fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣé rí ẹ má ti jẹ́ ká sọ pé ìjà tó wà láàrin. Allegedly màmí, allegedly. Exactly. Allegedly ni kẹ́kẹ́ ká máa sọ. Wọ́n ní òun ló wá send ẹ̀ sí ọ̀rẹ́ wa ní mú wá, ṣe bó fẹ́ dún ọkọ mi mú wá allegedly. Ẹ má ti jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀. Tẹ̀rí bàbá Ìjẹ̀bú náà tó sọ pé ẹ̀rùn Saida ń fẹ́. Wọ́n nìkan nínú àwọn ìyàwó bàbá Ìjẹ̀bú ló sẹ́ǹdì ẹ̀ ló mú lórí fóònù bàbá Ìjẹ̀bú. Èyí tó kọ́kọ́ jáde nìyẹn, confam talk ní eléyìí pé ọ̀rẹ́ Saida ló fẹ́. Apẹ̀kẹ́ èmi rí èèyàn kan wà ń sàlẹ̀ bí ìgọ́lá, ó lóun mọ̀ wọ́n dáadáa pé kì í ṣe Sùlíà o. Ẹ má ti jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ social media lẹ́ ń wò tẹ́ sọ pé èèyàn kan mọ̀ wọn. Ó lè jẹ́ òun gangan ló wà nínú fake account. Ẹni tó ṣiṣẹ́ òun ò wọ́rì, òun ò rán wọn, òun ṣe kinní tó pé òun ò wọ́rì, òun ò rán wọn, òun ṣe tó bá ku òun nìkan ní kọ́nà yàrá ẹ̀, ìbànújẹ́ ló máa jẹ́ fún un. Ìbànújẹ́ ló máa jẹ́ fún un. Wọ́n lásàsí ni. Kò sí nǹkan tó ń jẹ́ àṣàsí, don't tell me that shit. Kò sí nǹkan tó ń jẹ́ àṣàsí. Ohun tí tó bá jẹ́ àṣàsí dẹ̀ ní lóòótọ́, ohun tó bá mọ̀ jẹ náà máa fi fún ẹ lásàsí. Ó kè ń sẹ́ ti mọ̀ pé mi ìnírìn lọ́nà bí ẹ lè wọ́n lẹ̀bẹ̀ fún mi náà. Ibi tí mo bá rìn sí lẹ máa wò wípé mo rìn sí bíbà yìí o, ẹ fẹ́ wọn ọ̀nà bí tó máa ń gbà ní ẹ wá pamọ́ bí. Ohun tí èèyàn bá mọ̀ jẹ náà máa fi ń ṣépè fún yàn. Àìmọye èèyàn tó ń fọ́kọ lọ́kọ ṣáwò ní boyfriend ni. Òun ṣe kinní tó pé kọ́lọ̀ máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá lẹ́nu o. Òkodo ọ̀rọ̀ ti yọjú sí mi báyìí. Ibi tí mo jókòó mi jẹ́jẹ́ sí, ibẹ̀ ni òkodo ọ̀rọ̀ ti yọjú sí mi.
ṣebí àwọn ìkan lára àwọn olólùfẹ́ mi ìyá dáadáa ara àwọn customers mi wọ́n message mi láàárọ̀ ẹ̀. In fact gan mo ti rí full video oríṣiríṣi méjì gan mo ti rí. Wọ́n dẹ̀ send àwọn kankan sí mi. Mo rí conversation àwọn tọ́rọ̀ ìkan tó jẹ́ family Saida yẹn. Madam Saida yẹn, mo rí conversation wọn. Ó dẹ̀ long gan. So mo ti rí òkodo ọ̀rọ̀. Ṣé wàá rọ̀ tó sọ lánàá yẹn? Èmi ò kọ́rọ̀ mi jẹ o because àwọn àgbàlagbà àwọn tá à ń rí as big sis, big auntie, bí mọ́mì tó yẹ kán jẹ́ àwòkọ́ṣe rere sí wa. Wọ́n ń justify nǹkan tí ò dáa. Nǹkan tó mú mi jáde lánàá gangan nìyẹn. Ẹ má yẹ kí n tàn yín. Ìjọ tó rọ Omoge Saida kí mo Omoge Saida rí ni. Bọ̀ kọ́ tó yẹ kí n jáde nìyẹn pé kí ló ṣẹlẹ̀? Àwọn generation tó ń bọ̀ má fi kan burúkú kọ wọn. Ká máa gbọ́ kọ́lọ́kọ́ tẹ́ wá sọ di priority yìí. Ẹ má fi kan burúkú kọ wọn. Nǹkan tìjú ló yẹ kó jẹ́ fún yín. Ibẹ̀ kọ́ mọ̀ lọ. Ṣé wá rí conversation yìí? Tẹ́ bá gbọ́ dáadáa, in fact, ọmọ. Tẹ́ bá kálẹ̀ wà opportunity àti gbọ́ mo ṣe gbọ́ conversation yìí ni. Wọ́n ní kọ́ o nínú ọ̀rọ̀ yìí. 80% truth wà ńbẹ̀. Omoge Saida kò jẹ̀bi much because nǹkan tó fi jẹ̀bi ojú pé ó lọ share noodles ẹ̀. And the reason is that ẹni tó share noodles ẹ̀ sí yẹn allegedly bàbá 90 ni. Máa dẹ̀kẹ̀rẹ̀ billionaire ni. Mi dárúkọ máa yẹn torí kó wà nínú voice note yìí nínú conversation yìí sorry. Bàbá billionaire ni bàbá yẹn ò lè ṣe nǹkan kan mọ́ kẹsàn bá fẹ́ ojú noodles. So wọ́n tún wá ń sọ ní conversation yìí pé Omoge Saida ṣe mistake kò yẹ kó send noodles. Bàbá tí ó lè tẹ́ pé 90 tí ó lè bàbá yẹn lè control phone ṣá tó bá control phone gan kò lè dàbí alára. Bàbá máa fẹ́ careless pẹ̀lú phone. Do you understand? Èmi ò justify nǹkan tó Omoge Saida ṣe o kò dá o but nǹkan tí ìyàwó yẹn ṣe ni ò dá because ìyàwó tá à ń sọ yìí òun kọ́ ni first wife o. Wọ́n lóun ní last wife. Àwọn ní she's 45. Kẹ wá imagine obìnrin tó jẹ́ 45 sí bàbá 90. Kí ló náà lọ jẹ́ nílé ẹ̀? Kí náà lọ jẹ́ nílé bàbá 90? Ẹ̀nẹ́ o difference yẹn, àbáyẹn gan bí wọn. So last wife náà pé yín kò yẹ kí owó yín pọ̀ tó yẹn. I'm so sorry. Èmi ò sí lẹ́yìn alábòsí o. Kò yẹ kí nǹkan narrative tèmi tiẹ̀ ṣe lánàá yẹn. Èmi fi pé bó ṣe rí pé ẹ mọ̀ àwọn happy home, happy family, me and my husband and our kids and grandkids. Do you understand? Pé bí ìyá ìfẹ́ wá bẹ̀ láti wá dà gbogbo home de omi mọ̀ pé last wife ni and so madam kí ló dé tara yín gbóná tó báyìí? Èmi kọ́kọ́ fi pé bóyá narrative tèmi èmi ò mọ̀ pé kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ ń gbà mí kan náà máa fẹ́ ọlọ́rọ̀ gbà wá lẹ́nu kan tẹ́ ṣe ò dá o gbà tẹ́ wá rí wọ́n wá sọ pé ẹ sọ fún ọ̀rọ̀ yẹn pọ̀ má ní kí n máa analyze in fact á nípa 10 but mi ò ní ìdí ẹ̀ mi ìráyè gbogbo yẹn ẹ wá sọ fún ọ̀rẹ́ Omoge Saida pé kò gbọdọ̀ wá patí ṣé patí ọkọ yẹn something wá fi lè wá pé ẹ máa da noodles ẹ̀ síta torí pé ti wá rí noodles ẹ̀ nìyẹn wá ẹ bá bínú fọ́n síta kódà gan ni pé bọ́ Omoge Saida ṣe gbọ́ báyìí bó ṣe kọ́kọ́ sọ fún patí yẹn bẹ́ẹ̀ wọ́n ló fẹ́ǹtì ni ṣe understand èmi ò sọ pé kan sí woman yẹn ṣe dà at 55 kò dà ó ní bó ṣe máa ń ṣe oníkálukú náà fẹ́ ó ṣọ̀rọ̀ ajé ni báyìí àwọn ọ̀dẹ̀ sí ilé ọkọ so wọ́n fúlẹ̀ àṣìkan tó bá wù wọ́n so èmi ò blame wọn mọ́ o bọ́kọ̀ ipa àwọn ìyá tó kàn sáṣe yẹn lèmi ò like ṣe understand so Omoge Saida ibi tẹ́ bá wà Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ àti ìgbékú lára o these two shall pass face ni ó máa lọ ó máa pass ẹ̀yin gbéborùn ẹ like gbéborùn ẹ like gbéborùn kí ló ṣẹlẹ̀ ọjọ́ wo bó ti go viral láti báyìí oh my god ti pẹ́ ẹ ṣáà bá mi ṣá ilé so kẹ́wìbọ̀dì tó gbà lọ náà kan gbá bọ̀ èyí tó gbà lọ yín kó bá gbá bọ̀ ẹ bá wa ṣá ẹ ṣe. lovers ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí àwọn èèyàn tí wọ́n ti sọ síta nípa Omoge Saida pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ so ẹ̀yin tẹ́ jẹ́ viewers wa kí ni opinion ti yín ẹ jẹ́ kí a mọ̀ ní under comment section so ẹ ṣé gan ni I really appreciate supporting you so far so we love you all thanks for watching.